Pípèsè àwọn ohun èlò láti lè mú kí ètò ìdájọ́ máa lọ ní ṣẹ̀ǹtẹ̀lé láàrin àwọn òṣìṣẹ́ ìdájọ́ jẹ́ ohun àrísí ní kíákíá. Ilẹ̀ Nàìjíríà ti rawọ́ ẹ̀bẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú wọn lórí oúnjẹ ààbò. Ẹ káalẹ́, ẹ kú àtòórọ̀, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá bí àwọn yóò ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ Amẹ́ríkà lórí ọ̀rọ̀ oúnjẹ ààbò. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ló sojú abẹniko ìrawọ́ ẹ̀bẹ̀ yìí nígbà tí ó ṣe àbẹ̀wò sí ọ̀gbẹ́ni Kari Fowler tó jẹ́ aṣojú pàtàkì nípa ààbò ọ̀rọ̀ oúnjẹ lágbàáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Akọ̀ròyìn wa nílé ìjọba Abdulrahman Jibrila ló jábọ̀ ìròyìn. Ọdún kẹta lẹ́yìn ìṣèwọ́de àti fòpin sí SARS ìyẹn EndSARS tó wáyé ní oṣù kẹwàá ní ọdún 2020, àwọn àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn àti àwọn ikọ̀ àjàgbara kan ló ti ké gbàjarè síta wípé àwọn fẹ́ ìdájọ́ òdodo lórí àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí wọ́n ṣe ìwọ́de ti EndSARS nítorí pé wọ́n fi ẹ̀tọ́ ọmọ ènìyàn wọn dùn wọ́n lójú náà wípé àwọn fẹ́ dáàbòbò ìlú tí wọ́n sì rán wọn lọ sí ọ̀run ọ̀sán gangan. Ọ̀rọ̀ yìí ni ó jẹyọ nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ọ̀rọ̀ nípa ìdájọ́ kan tí wọ́n gbé kalẹ̀ fún ti EndSARS láti ọwọ́ àwọn ikọ̀ kan tí wọ́n ń pè ní Enough is Enough. Ekene Ndulue ló jábọ̀ ìròyìn yìí. Ṣíṣètò ìdájọ́ òdodo ni àwọn èèyàn ti sọ wípé orí akitiyan, òótọ́ àti nínú ìgbàgbọ́ nínú ìpinnu ìdájọ́ ló dá lé lórí. Wàyí o, àwọn ìpèníjà tó jẹ́ àìṣedéédé ohun èlò tí ò pé nínú ètò ìdájọ́ jẹ́ ohun tí ó mú ìfàsẹ́yìn bá ètò ìdájọ́ wa nílẹ̀ yìí. Adájọ́ àgbà ní ilé ẹjọ́ gíga tó fìkalẹ̀ sí olú ìlú Nàìjíríà Àbújá, adájọ́ Hussein Baba Yusuf ló ti sọ wípé pípèsè oríṣiríṣi àwọn ohun èlò sí nínú ètò ìdájọ́ jẹ́ ohun tí yóò ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ láti jẹ́ kóríyá fún àwọn òṣìṣẹ́ ìdájọ́. Ọ̀rọ̀ yìí ni ó jẹyọ níbi ìṣíde àpéjọ ọlọ́dọọdún àwọn adájọ́ 2023 sí 2024 ti ilé ẹjọ́ gíga tó fìkalẹ̀ sí olú ìlú Nàìjíríà Àbújá. Ọlábọ̀dé Àrẹwà ló jábọ̀ ìròyìn. Àjọ elétò ìdìbò nílẹ̀ Nàìjíríà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lílo ọwọ́ agbára láti dènà de ọ̀gọ̀rọ̀ àwọn olóṣèlú tó ń hùwà ìbàjẹ́ láàrin àwọn tó di ọ́fíìsì kọ̀ọ̀kan mú. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ló gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ nígbà tí wọ́n ṣe ìjómitóró ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú àti bí wọ́n ṣe ń gbọ́ni yọ bí jìgá nígbà tí àwọn èèyàn bá wà lórí àlééfà. Ọ̀rọ̀ yìí ni ó di àpérò láàrin àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò NTA tí ṣe Good Morning Nigeria. Oyeyemi Ajayi lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ló ti ṣe òfintótó ìwọ́de ní kíkan fún àwọn awakọ̀ ní òpópónà Èkó sí Ìbàdàn àti àwọn ibi kùdìẹ̀kudiẹ kan tí wọ́n wòye wípé ìjàmbá ọkọ̀ á ti ṣẹlẹ̀, tí wọ́n sì ń sa gbogbo ipá wọn láti lè jẹ́ kí ààbò ojú pópó ó wà jákèjádò àwọn ojú pópó ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán, alákòóso ẹ̀ṣọ́ ojú pópó yìí ni ó ti fi ìpolongo yìí lọ́lẹ̀ fún ti àwọn oṣù bàbàbà tí a wà nínú rẹ̀ yìí ní ìdíkọ̀ Aṣérò tó wà ní Àbẹ́òkúta tí í ṣe olú ìlú ìjọba ìpínlẹ̀ Ògùn. Yẹmi Dalemo ló jábọ̀ ìròyìn. Níbí ni a ó ti máa mẹ́nu dákẹ́ fún ti ìròyìn fún ti alẹ́ tòní. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ìjẹ̀bú-Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.